Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sórí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi kẹta lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkòrí májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí tí a ń wò ní ọ̀sẹ̀ yìí ni ìdílé àti májẹ̀mú Ọlọ́run alààyè apá kẹfà. Orí ọ̀rọ̀ wa òní, kò ṣe má ní fún ìdílé oníwàbí Ọlọ́run. Kí ni kò ṣe má ní fún ìdílé oníwàbí Ọlọ́run? Òun náà ni àlàáfíà. Ibi kíkà wa lónìí ni orin Dáfídì orí 24 ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 15, Máàkù orí 9 ẹsẹ̀ 50, Títù orí 1 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 9. Lórí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, Ọlọ́run ti pèsè àwọn bàbá wa ní Olúwa méjèèjì tí wọn yóò máa bá wa sọ̀rọ̀, tí a jọjọ máa fún ní gbogbo ọ̀rọ̀ ní orí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Ní apá àlàáfíà níbí, mo ní ìkan náà àwọn bàbá wa. Ẹ jọ̀ọ́, ẹ dárúkọ yín fún àwọn tó wù wá nílé. Orúkọ tèmi ni Ajínrere Ezekiel Olúṣẹ́gun Ògúntólú láti ìjọ Anglican Church 2 Òwúnbẹ́ ní ọjà ọ̀dọ̀ Àjèkèrè. Bàbá ẹ ṣé, àjíǹde ara máa jẹ́ fún yín lórúkọ Jésù. Bàbá ní apá ọ̀tún bí náà la nìkan ní àwọn bàbá wa láti inú ìjọ wa. Àwọn láwùjọjọ máa wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run náà lónìí. Bàbá ẹ jọ̀ọ́, ẹ bá mi dárúkọ yín fáwọn tó wù wá nílé. Orúkọ mi ni Ajínrere Elijah Ọláwálé Ọládèjọ láti inú ìjọ St. Peter's Anglican Church ti ìlú Ìbáyùn ọjà ọ̀dọ̀ Àjèkèrè. Ẹ ṣé ẹ̀yin bàbá wa. Èròǹgbà wa lórí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí láti ṣàlàyé ohun tí àlàáfíà jẹ́, láti kọ́ni nípa àwọn ìwà rere tí à ń retí nínú ìdílé Kristẹni tí àlàáfíà ń jọba, àti láti ṣe àtúpalẹ̀ bí ìdílé tí àlàáfíà ti ń jọba ṣe lè sọ àwùjọ rẹ̀ di ti àlàáfíà. Má bẹ̀ bàbá wa Ògúntólú, ẹ bá wa wo Máàkù orí 9 ẹsẹ̀ 50 yẹn. Ìrere ti Máàkù orí 9 ẹsẹ̀ 50. Iyọ̀ dára, ṣùgbọ́n bí iyọ̀ bá sọ agbára rẹ̀ nù, kí lè ẹ ó fi mú un dùn? Ẹ ní iyọ̀ nínú ara yín, kí ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín. Ẹ ṣé bàbá wa Evangelist Ọládèjọ, ẹ bá mi wo ìwé Títù orí 1 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 9. Ìwé Títù orí 1 láti ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 9. Bí ẹnikẹ́ni bá ṣe aláìlẹ́gàn, ọkọ aya kan tí ó ní ọmọ tí ó gbàgbọ́, tí a kò fi sùn fún wọ̀bìà, tí wọn kò sì jẹ́ alágídí, nítorí ó yẹ kí bíṣọ̀bù jẹ́ aláìlẹ́gàn bí ìríjú Ọlọ́run, kí ó má jẹ́ aṣetinú ẹni, onínú fùfù, ọ̀mùtí, aluni, olójú kòkòrò, bí kò ṣe olùfẹ́ àlejò ṣíṣe, olùfẹ́ àwọn ènìyàn rere, aláìrékọjá, olóòótọ́, ẹni mímọ́, ẹni ìwọ̀ntúnwọ̀nsì, tí ó ń di ọ̀rọ̀ òtítọ́ mú ṣinṣin, èyí tí ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́, kí òun kí ó lè máa gbani ní ìyànjú nínú ẹ̀kọ́ tí ó yè kooro, kí ó sì lè máa dá àwọn asọ̀rọ̀ òdì lẹ́bi. Ẹ ṣé bàbá wa. Tí a bá wo ibi tí wọ́n kà fún wa yẹn, bí a ṣe yẹ kí a jẹ́ iyọ̀, tí a bá wo ìwé Títù yẹn, bíṣọ̀bù tí a dárúkọ nínú ìwé Títù, ó túmọ̀ sí alábòójútó, ẹni tí ó ń ṣàkóso, ẹni tí ó ń wo nǹkan, ẹni tí ó ń ṣe ètò nǹkan nípa ti ìdarí ti Ọlọ́run. Kì í ṣe dandan ni kó jẹ́ adarí ìjọ nìkan, pé gẹ́gẹ́ bí wa ipòkípò tí Ọlọ́run fi wá sí tí a ti ń darí ni a ti jẹ́ alábòójútó. Ìfáàrà àlàáfíà ni a lè túmọ̀ sí ipò, ààbò àti ètò láàrin àwùjọ ní ìbámu pẹ̀lú òfin tàbí àṣà àwùjọ náà. Ní ṣókí, a lè sọ pé àlàáfíà túmọ̀ sí òmìnira kúrò nínú ìdàrúdàpọ̀ àwùjọ. Nínú ètò Ọlọ́run ni a ti lè rí ìdílé oníwàbí Ọlọ́run tí ó kún fún àlàáfíà Ọlọ́run tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé ó lè ran àwọn ìdílé mìíràn tí àyọrísí rẹ̀ yóò sì mú kí àwùjọ wa ní àlàáfíà. Àwọn ìwà rere wo ni a lè rí tọ́ka sí nínú ìdílé tí ó lè jẹ́ ti àlàáfíà àti oníwàbí Ọlọ́run? Nítorí náà ohun tí à ń bá wa sọ ní òní, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lé, ni wípé àlàáfíà ó jẹ́ ohun tí ó ń farahàn nínú ìdílé ọmọ Ọlọ́run. Nígbà tí ìdílé bá wà ní àlàáfíà, ní àwùjọ ni ó ní àlàáfíà.
àlàáfíà. Ṣùgbọ́n tí ìdílé kan kò bá ní àlàáfíà, àwùjọ ìdílé kan 2, 3, 4 náà ló di àwùjọ, wọn kò lè ní àlàáfíà. Ṣùgbọ́n tí ìdílé onígbàgbọ́ àti ìdílé oníwà bí Ọlọ́run bá wà ní àwùjọ kan, ìwà wọn àwọn ìdílé mi tún lè tọ́ka sí kí wọ́n dẹ̀ ṣe àpẹẹrẹ látara wọn. Ọlọ́run yóò ràn wá lọ lórúkọ Jésù. Ìbéèrè wa fún ìjíròrò. Ìbéèrè àkọ́kọ́, wọ́n ní kúkúrú sọ ohun tí àlàáfíà jẹ́ bí a ti rí kà nínú Títù orí 1 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 7. Bàbá wa láti Ìbáyàn fún kẹ́ bá wa wo Títù yẹn. Wọ́n ní orí 1 kí o sì wo pàtàkì bàbá bí olórí ẹbí. Ìbéèrè méjì ló wà nínú ẹyọ kan bẹ́ẹ̀. Kí ni àlàáfíà? Kí dẹ̀ ni pàtàkì bàbá? Ẹ ṣé. Ní kúkúrú, láti ṣe àlàyé lórí pàtàkì ohun tí àlàáfíà jẹ́, bí a ti rí kà nínú ìwé Títù orí 1 ẹsẹ̀ 6 sí 9 yẹn, àlàáfíà ni ohun tí a lè túmọ̀ sí ààbò, èyí tí a sì tún lè túmọ̀ sí ìrẹ́pọ̀ láàrin àwùjọ. Àlàáfíà jẹ́ ohun tí a lè mú yangàn tá a bá rí nínú ayé ẹnìkan. Ṣùgbọ́n kí a tó rí àlàáfíà nínú ayé ẹnìkan, a jẹ́ wípé ó ti mọ ohun tí a ń pè ní àlàáfíà, torí odidi ohun kan ni a ń pè ní àlàáfíà yìí. Àlàáfíà jẹ́ ààbò ní àwùjọ. Kí wá ní iṣẹ́ bàbá? Kí ni pàtàkì bàbá nínú ẹbí? Pàtàkì bàbá nínú ẹbí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí à ń kọ́ nínú ọ̀sẹ̀ yìí àti àwọn ohun tí a gbọ́dọ̀ jẹ́ àmúyangàn fún bàbá nínú ẹbí ni wípé bàbá jẹ́ ẹni tí a gbọ́dọ̀ kọ́kọ́ rí àpẹẹrẹ àlàáfíà nínú ayé rẹ̀ kí ó tó lọ sórí àwọn ọmọ. Tí bàbá bá ti ní àlàáfíà tó sì pèsè rẹ̀ fún ilé, torí bàbá máa pèsè àlàáfíà fún ilé, níbẹ̀ ni màmá ti máa kọ́. Lára àlàáfíà yẹn làwọn ọmọ ni wọ́n ti máa ṣe kíni, ni wọ́n ti máa dìmú. Bàbá jẹ́ ẹnìkan tí ó gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ àlàáfíà nínú ilé. Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Títù yẹn, a rí pé ó ní kó má jẹ́ ọ̀mùtí, kó má jẹ́ alóní, kó má jẹ́ oníjàgídíjàgan, kó má jẹ́ olójú kòkòrò, kó má jẹ́ òpùrọ́. A bá rí ìka níbẹ̀ lọ. Ló mú àlàáfíà wọ inú ẹbí. Tí bàbá bá ti jẹ́ òpùrọ́ nínú ẹbí, dájúdájú àìlálàáfíà ti wà nínú ẹbí yẹn. Àwọn ọmọ yẹn dẹ̀ máa kọ́ láti ara ẹ̀kọ́ tí tó bàbá jẹ́ òpómúléró àlàáfíà nínú ẹbí tó gbọ́dọ̀ pèsè àlàáfíà síwájú. Ẹ ṣé bàbá wa, ẹ kú o. Ìbéèrè kejì, bàbá wa Ògúntolú. Ètò Ọlọ́run ni pé kí àwọn Kìrìsìtẹ́nì ní kí wọ́n sì gbé ìdílé rere àti ti àlàáfíà ró. Kí ni ìdí tí àlàáfíà fi ṣọ̀wọ́n nínú àwọn ìdílé kan lónìí? A rí Genesis orí 5 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 22 bí tí a ti sọ̀rọ̀ nípa ìgbé ayé Ísákì àti aya rẹ̀ Rèbékà àti bọ́n ṣe ń gbé pẹ̀lú àwọn ọmọ wọn. Bẹ́ẹ̀ náà ni a rí ìwé Tímótì kínní orí 5 ẹsẹ̀ 8 nínú èyí tí a ti kà tẹ́lẹ̀ yẹn, nínú irú ìwà tó yẹ kí alábòójútó tàbí bàbá tó ní nínú ilé. Kí lẹni sọ sí nǹkan tí ìbéèrè yìí wí, bàbá wa nítorí? Ohun tí ó mú kí àlàáfíà ṣọ̀wọ́n nínú ìdílé lónìí ni wípé ìyapa ti wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé lónìí tó dẹ̀ ti kó bá ìgbé ayé àwọn ọmọ wọn. Ìyapa ti wà nínú ní orílẹ̀-èdè wa, ó ti kó bá ìgbé ayé àwọn ènìyàn lórílẹ̀-èdè náà, nínú ìpínlẹ̀ wa àti ní ìjọba ìbílẹ̀ wa bákan náà. Nítorí pé ilé ni a ti ń gbé ìjọ ró. Tí ilé bá dára, ìjọ á dára. Tí ìjọ bá dára, àwùjọ wa á sì dára. Ṣùgbọ́n tí ìyapa bá ti wà nínú ilé, dájúdájú àwùjọ kò lè tẹ̀síwájú, àwùjọ kò lè dára. Ẹ ṣé. Ilé ló ń mú àwùjọ dára. Ìyapa láàrin bàbá àti màmá tí ó ran àwọn ọmọ náà ni ó fa òkùnfà gbogbo rúkèrúdò tí a ń rí ní àwùjọ wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Màmá, níbo làwọn ọmọ rẹ wà? Irú ipò wo ni ìwọ àti bàbá wà nínú ìdílé yín? Irú ipò wo làwọn ọmọ yín wà? Ṣẹ́yìn náà ti pín ọmọ mọ́ra yín lọ́wọ́ bíi Rèbékà àti Ísákì? Ọlọ́run ń pè wá sí àkíyèsí pàtàkì lónìí kí a dẹ̀ lè ṣe àtúnṣe. Ìbéèrè tí ó ká di ìbéèrè tí ọ̀sẹ̀ yìí ńlẹ̀, bàbá wa Evangelist Ọládẹ̀jọ, wọ́n ní ṣàlàyé ìdíyelé tí ó wà lórí ìdílé oníwà bí Ọlọ́run nínú Mark orí 9 ẹsẹ̀ 50. Báwo sì ni ìdílé oníwà bí Ọlọ́run ṣe lè mú àlàáfíà bá àwùjọ? Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
so ìdíyelé tí ó wà lórí ìdílé oníwà bí Ọlọ́run lónìí òun náà ni gẹ́gẹ́ bí a ti kà nínú ìrètí Máàkù yẹn a rí pé a kà níbẹ̀ pé iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá sọ agbára rẹ̀ nù ibi tí a ń kà yẹn sọ wípé kí ni a ó fi mú dùn so ohun tí ó jẹ́ ìdíyelé lórí wa náà ni wípé gẹ́gẹ́ bí bàbá nínú ilé mo ṣe ń hàmà bí bàbá yẹn pé bàbá sì ní ìpìlẹ̀ àlàáfíà nínú ilé so tí bàbá bá ti sọ agbára nù a fi iyọ̀ yẹn a fi wé gẹ́gẹ́ bí bàbá níbẹ̀ so tí iyọ̀ bá ti sọ agbára rẹ̀ nù a rí i pé kò tún ní dùn nínú ọbẹ̀ mọ́ tí bàbá bá ti sọ agbára nù nínú ilé tí agbára rẹ̀ ò tó nǹkan kan mọ́ tó jẹ́ wípé wọ́n ti géètì ẹ̀ pé bàbá wa yìí òpùrọ́ kan tiẹ̀ ní bàbá wa yìí ọ̀mùtí kan tiẹ̀ ní bí aago méjìlá aago kan òru agbára yẹn ti ń sọnù díẹ̀díẹ̀ so ìdíyelé tó wá wà lórí wa ni pé ká má ṣe jẹ́ kí agbára wa kó sọnù so ìbéèrè yẹn pínra rẹ̀ sí méjì níbẹ̀ bí a bá ṣàkíyèsí rẹ̀ pé báwo ni a ṣe lè mú àlàáfíà bá àwùjọ so ìdílé tí àlàáfíà bá wà ló máa gbé lọ sí àwùjọ ìdílé tí ò bá ti sí àlàáfíà kò ṣeé ṣe torí pé ohun tí ènìyàn ò bá ní a ò lè dáfi fún ènìyàn àlàáfíà yẹn àti ìdílé bí a ṣe lè mú àlàáfíà bá àwùjọ ni wípé ká ní ìfẹ́ ara wa ká ní inú kan náà síra wa gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí à ń kà èyí tí a sì ti ń gbọ́ wípé ká jẹ́ kí a máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn a rí i pé tá a bá wà ní àwùjọ kì í ṣe pé bóyá àwa nìkan la wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ń bẹ̀ Kristẹni máa wà ń bẹ̀ Muslim máa wà ń bẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ló máa wà ń bẹ̀ so but wọ́n retí àlàáfíà láti ọ̀dọ̀ tiwa láti mú wọ dáadáa jẹ́ ọmọ Ọlọ́run láti mú wọ àwùjọ yẹn so gẹ́gẹ́ bí àwa lónìí ohun tí wọ́n retí lọ́wọ́ wa náà ni pé ká mú àlàáfíà bá àwùjọ bá a sì ṣe lè mú bá àwùjọ náà ni wípé ká ní ìfẹ́ ara wa ká máa fi inú kan bí ayé wa kó fi hàn wípé ọmọ Ọlọ́run ni wá. bàbá wa Evangelist Ògúntolú mọ̀ bí ẹni ọ̀rọ̀ méjì tàbí ẹyọ kan ní ṣókí lórí ọ̀rọ̀ ìdíyelé yìí. ohun tí ó lè mú kí àwùjọ wa kó tẹ̀síwájú ni wípé kí a wà ní ìrẹ́pọ̀ tá a bá wà ní ìrẹ́pọ̀ ohun gbogbo a máa lọ déédéé torí wípé Ọlọ́run dá gbogbo wa láti wúlò fún òun ni kì í ṣe pé kí ìjà wà láàrin wa nígbà tí ìrẹ́pọ̀ bá wà láàrin wa a wà ní inú kan náà ìṣọ̀kan wà láàrin wa ohun gbogbo tá a bá ń ṣe a máa lọ déédéé a máa tẹ̀síwájú kò ní sí ìjà kò ní sí ìdàrúdàpọ̀ òmìnira a máa bá wa gbé ètò Ọlọ́run fún ìgbé ayé tó fi dá ayé á wá sí ìmúṣẹ àlàáfíà á sì máa jọba ní gbogbo ibi tí a bá wà. ẹ ṣé bàbá wa Evangelist Ògúntolú àti bàbá wa Evangelist Ọládẹ̀jọ orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún yín o. Àmín. ní ìparí gẹ́gẹ́ bí Kristẹni Kristi ni àlàáfíà wa ó sì ti bá wa làjà pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a máa lépa ohun gbogbo tí ó lè mú àlàáfíà bá ayé wa bí ẹnì kọ̀ọ̀kan kí ìgbé ayé wa nínú ìdílé lè mú àlàáfíà bá àwùjọ wa. ẹni tí kò bá dá ní àlàáfíà nínú ara rẹ̀ kò lè fún ènìyàn kò dẹ̀ lè wà ní àlàáfíà pẹ̀lú ènìyàn. ìbàlẹ̀ ọkà àkọ́kọ́ tí ẹnikẹ́ni lè ní ni pé kí ó ní Kristi tí ń ṣe ọmọ aládé àlàáfíà nínú ayé rẹ̀. lẹ́yìn náà a lè gbégbé ayé àlàáfíà a lè fi wà àlàáfíà hàn a dẹ̀ lè fi wà òdodo hàn. fún ìrònú ìdílé àlàáfíà ni ó di àwùjọ àlàáfíà. torí náà bàbá màmá ẹ jẹ́ kí a sa gbogbo ipá wa bíbélì tẹ̀tẹ̀ sọ pé kí a lépa rẹ̀ láti jẹ́ kí ìdílé wa kó mú àlàáfíà bá orílẹ̀-èdè wa bá àwùjọ wa bá ibi tí a wà. orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún wa. ẹ jẹ́ ká jọ ka ẹsẹ̀ àkọ́sórí fún ọ̀sẹ̀ yìí. Máàkù orí 9 ẹsẹ̀ 50. iyọ̀ dára bí iyọ̀ bá sọ agbára rẹ̀ kí ni ẹ ó fi mú odò ẹ ní iyọ̀ nínú ara yín kí ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín. orúkọ mi ni Ọpẹ́olúwa Ògúnlẹ́yẹ. ẹ ṣé o.